Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah wa alihi wa sahbihi wa man wala. Rabbi gifirli wa tub alayya innaka anta tawwabul ghafur. Rabbana la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. فعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما آمين. Gbogbo ẹ̀yin ará mi, kété gẹ́gẹ́ bí èdè àwọn ará Èkìtì ni mo tún kíkọ́ àbọ̀ báyìí sídi Al-Ijebuwi Daily Nugget. Èyí tí ó jẹ́ ẹ̀kọ́ ọgbọ́n tí a fi ń ta àwọn ènìyàn wa jí nípa èdè Lárúbáwá àti ẹ̀sìn Islam. Ìjókòó tá a fẹ́ ṣe yìí will be the 4th edition. This is the 4th edition of this daily nugget. Ìjókòó ẹlẹ́ẹ̀kẹrin gangan ni. Ohun tí a ń fi ìjókòó yìí ṣe òun náà ni láti lè fi máa fi introduce àwọn ìwé tí ń bẹ ní library Darul Uloom Islamiyya fi Nigeria Foundation yálà ní Ìjẹ̀bú tàbí ní Àbújá. Àwa náà ni Ọlọ́run bá fi ṣe alágbàtẹ́rù foundation ọ̀hún. Lónìí báyìí, we want to introduce a famous and very popular linguistic lexicon tó jẹ́ pé gbogbo àwọn tó bá ń kọ́ èdè Lárúbáwá ló ṣe pàtàkì fún láti mọ̀ nípa ẹ̀. You cannot learn any language without sometimes recurring to the dictionaries produced with that language to guide you. Ìwé èyí tí a fẹ́ ṣe àfihàn rẹ̀ ní ìjókòó yìí òun náà ni Al-Qamusul Muhit wal-Qamusul Wasit fil Lugha, èyí tí ọ̀kan lára àwọn adájọ́ ní ìgbà tí ó kọjá lọ ní Persia tí ó ṣe àgbéjáde rẹ̀. Orúkọ rẹ̀ ni Al-Qadi Abu Tahir Majiduddin Muhammadu bunu Yaqub Ashirazi Al-Fairuzabadi. Ènìyàn ńlá ni bàbá yìí. Ó jáde láyé lọ́dún 817 nínú Hijra calendar tó ṣe déédéé ọdún 1414 nínú Gregorian calendar. Dictionary rẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa èyí Al-Qamusul Muhit
authored by this famous judge ń fi hàn wá wípé kò sí discipline tí ìrẹ mùsùlùmí lè ní o ì lè ṣe ìwé jáde ní àwọn ọ̀nà mìíràn. Ẹni tí ó bá jẹ́ wípé discipline rẹ̀ gẹ́gẹ́ bí ti Fairuzabadi yìí tó ń jẹ́ lexicographer tó fi wá jẹ́ linguist lédè Lárúbáwá ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà tó jẹ́ wípé ó wà very erudite ní inú ọ̀rọ̀ ṣẹ̀ríà àti àkídà torí pé Sunni Muslim ni Fairuzabadi. Ẹ wò adájọ́ lòun náà jẹ́ o ní tí fi hàn wípé discipline èèyàn wà ní inú èdè Lárúbáwá kò ní kí òun náà má ní impact rere nílẹ̀ nípa ọ̀rọ̀ àkídà àti ṣẹ̀ríà. Fairuzabadi, a linguistic, has also been an erudite scholar of Sharia. Gẹ́gẹ́ bí ti Imam Shafi'i tó jẹ́ wípé eléwì ni Imam Shafi'i láti ìgbà ọ̀dọ́ rẹ̀ tí tó fi di àgbà. Ṣùgbọ́n lójijì ni bàbá náà bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn tó náà fi wá di ọ̀kan lára àwọn famous jurists mẹ́rẹ̀ẹ̀rin tó ga jùlọ ní inú ẹ̀sìn Islam lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ ń jẹ́ poet eléwì ó wá di jurist. Ẹ wo Fairuzabadi tá à ń sọ̀rọ̀ nípa èyí linguist ni ṣùgbọ́n ó tún wá jẹ́ Qadi judge justice ni. Fairuzabadi òun ló kọ ìwé Al-Qamus tá a fẹ́ ṣàfihàn rẹ̀. Ọmọ Persia ni ṣùgbọ́n Sunni Muslim lòun tiẹ̀ kìí ṣe Shia. He even excelled in other sciences like hadith, jurisprudence, grammar, philosophy, history, literature àti poetry. Ìwé rẹ̀ yìí Al-Qamus al-Muhit is widely and exclusively used by researchers. Ìyẹn náà ni a ṣe fẹ́ ṣe àfihàn rẹ̀ fún ẹ̀yin tí ò bá sí mọ̀. Al-Qamus al-Muhit wal-Qabus al-Wasit fi al-Lugha. Tá bá máa túmọ̀ sí èdè Gẹ̀ẹ́sì a ní the comprehensive Oceanic Dictionary and the intermediate lexicon of the Arabic language, that is, as a treasury or a repository of words knowledge. Tá bá máa wá túmọ̀ ẹ̀ ní èdè Yorùbá a ní ìwé atúmọ̀ ọ̀rọ̀ kíkún fún ìmọ̀ tí ó gbòòrò gan ni àti ìwé ìtumọ̀ àgbàyanu ọ̀rọ̀ alárinrin.
nínú èdè Lárúbáwá. Ìyẹn gẹ́gẹ́ bí ìṣúra tàbí àkójọpọ̀ ìmọ̀ ọ̀rọ̀. Ìwé ńlá nìwé yìí o, Al-Qamus. Al-Qamus. Ìwé ọ̀hún ni. Ìwé Al-Qamus náà ni. Ìwé Al-Qamus ọ̀hún ni. Al-Qamus al-Muhit. Ìwé ọ̀hún ni. How can you research for a word in this book? Bó bá fẹ́ ṣe ìwádìí nípa ọ̀rọ̀ kan ní inú ìwé Al-Qamus Fairuzabadi, báwo ló máa ṣe gbégbà? Ńṣe ni Fairuzabadi arrange ìwé rẹ̀ yìí ní ọ̀nà tó yàtọ̀ dáadáa. Ó wà very distinct nínú system ẹ̀ sí àwọn modern dictionaries tó wà lọ́wọ́ wa báyìí. Ó kàn jẹ́ wípé ìrẹ́ researcher o gbọ́dọ̀ wà familiar dáadáa sí ilmu sorfi, ilmu tasrif, òun ni à ń pè ní etymology tàbí morphology. O gbọ́dọ̀ nímọ̀ nípa sorfu láti lè fi ṣe ìwádìí ìtumọ̀ ọ̀rọ̀ kan nínú Al-Qamus al-Muhit. Torí wípé ọ̀nà tó máa gbé gbà, òun náà ni for you to go and recognize the origin of any word so that it will be easier to grab at its meaning. O gbọ́dọ̀ lọ mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún. Tó bá mú gbólóhùn kan wá, o gbọ́dọ̀ mọ ìpìlẹ̀ ẹ̀. Ìgbà tó bá mọ ìpìlẹ̀ rẹ̀, òun ló máa tó lè mọ báwo ni ìtumọ̀ rẹ̀ máa ṣe rí. Therefore, every word should first be reduced to its root. Kọ́kọ́ lọ mọ ìpìlẹ̀ root ọ̀rọ̀ yẹn lọ mọ̀. Word tó bá mú wá, dá padà sí root ẹ̀ gẹ́gẹ́ bó ti wà nínú ìmọ̀ morphology tá ń pè ní sorfu. Kó tó di wípé o máa wá ṣe ìwádìí nípa ìtumọ̀ rẹ̀ ní inú ìwé Fairuzabadi tá ń fi hàn yín yìí, Al-Qamus al-Muhit. You do that as follows. First, sórí ìgbà tí o bá ti lè dá ọ̀rọ̀ padà sí ìpìlẹ̀, the first thing for you to do is to look at the last root letter ní inú ọ̀rọ̀ yẹn. Báwo ló máa ṣe mọ̀? Áráfì ìkẹyìn nínú ọ̀rọ̀ yẹn, òun ni Fairuzabadi ń tọ́ka sí pẹ̀lú bab. A ní báàbù kádà, báàbù kádà, báàbù alif, báàbù báù, báàbù táù, báàbù sáù, títí tó máa fi dé báàbù yáù. While the first letter, second ni wípé
ṣó rí lẹ́tà èyí tí òun kán kó tó kẹ́yìn sorry lẹ́tà àkọ́kọ́ nínú ọ̀rọ̀ yẹn the first root letter nínú ọ̀rọ̀ yẹn ìyẹn ni Feruzabadi ń rí fàá sí tó ń tọ́ka sí nípa sọ pé fossil so ọ̀rọ̀ yòówù kó máa wádìí ẹ̀ nínú ìwé yìí tí Feruzabadi bá sọ fún ẹ wípé fossil kadà báàbù kadà kó yá lọ mọ̀ wípé èyí tí ó ń tọ́ka sí pẹ̀lú báàbù yẹn òun ni last letter torí last letter gan ló ń dílì pẹ̀lú ẹ̀ láti lè fi jẹ́ kí o mọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ní èdè Lárúbáwá ìgbà tí o bá ti wo last letter kí ló wà ń bẹ̀ tó ń sọ wípé báàbù kadà wàá wá lọ wo the first letter tó sọ pé fossil kadà tó bá lọ sí ìwé rẹ̀ tó bá sí ìwé Feruzabadi tó bá wò wàá rí wípé a máa sọ fún ẹ fún àpẹẹrẹ wípé Faslu lam Babul ba a ní Faslu lam Babul ba bẹ́ẹ̀ náà ló máa tún sọ fún ẹ wípé Faslu kaf Babul ba wò orí ṣé o ti rí a sọ fún ẹ a ní ṣé o ti rí a ní Faslu kaf Babul ba àpẹẹrẹ nìyẹn therefore if you are searching for the meaning of Al-Kitab ọ̀rọ̀ yìí gbólóhùn yìí Al-Kitab tó bá fẹ́ ṣèwádìí nípa ìtumọ̀ ẹ̀ ohun tó máa kọ́kọ́ ṣe ni wípé kí o lo ilmu sorf morphology láti fi dá padà sí di root ẹ̀ kò bá ilmu sorf tàbí tasrif là ń pè ní kíni morphology or etymology so now yìí Al-Kitab dá padà sí root word rẹ̀ straightly root word rẹ̀ ní kataba kaf tau bau níbí báyìí ní ìsìn ìṣèdásílẹ̀ ọ̀rọ̀ yìí láti fi yí padà gẹ́gẹ́ bí a ṣe ń sọ òun náà ní kí o lọ wo ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú ilmu sorf ìgbà tí o bá mọ̀ wípé kátàbà ní ìpìlẹ̀ a jẹ́ wípé fọ́sùlù káfù nìyẹn báàbù báwù nìyẹn àràfí wá wà láàrin táwù ní àràfí tó wà láàrin ẹ̀ nípa iṣẹ́ bẹ́ẹ̀ yẹn fọ́sùlù káf báàbù bá
tó bá débẹ̀ tá a bá wá rí àwọn derivations tó wá láti ibẹ̀ wà wá máa wá wọn lọ. Ó sáà ti mọ̀ wípé harafi táù òun ló wà láàrin. Wà á ní kátàbà, wà á ní kìtáàbù, wà á ní kátìbù, wà á ní mọ̀ktúbù, wà á ní kìtáàbàtùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Period. It doesn't matter whether the root word is thulathi in the sense of sarf, that is a word made up of triple Arabic letters. Gẹ́gẹ́ bó ṣe wà nínú verb yìí kátàbà. Tàbí kó jẹ́ wípé word yẹn rubaiyul ahrufi ni, rubai ni, that is quadrilateral of 4 Arabic letters. Ọ̀rọ̀ gbólóhùn yìí ọ̀rọ̀ tó já sí wípé láti áráfì 4 ni. Gẹ́gẹ́ bí ó ṣe wà nínú wẹ́ẹ̀dì yìí kábùkábà, kábùkábà, tó jẹ́ wípé tó bá máa wádìí ẹ̀, tó bá wò wá rí wípé lẹ́tà tó gbẹ̀yìn níbẹ̀ òun ni báwù, ṣùgbọ́n lẹ́tà tó bẹ̀rẹ̀ ẹ̀ ní káf. So ohun tó máa lọ wá nìyẹn, wà á lọ wá faslul káf bábùl bá, faslul káfí bábùl báì. Kábùkábà ìtumọ̀ rẹ̀ is to capsize, to upset and overturn. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Àlùkò sọ fún ẹ wípé kóbókìbò fi hà, wọ́n capsize wọn sí inú ọ̀nà, Ọlọ́run má jẹ́ á nípìn bẹ́ẹ̀. So ọ̀rọ̀ tí ó ń ṣèwádìí ẹ̀, ìbáà jẹ́ sùláfí, ìbáà jẹ́ rùbáyí, ìbáà jẹ́ khumasi, pending on the way you learn your own science of tasrif, kò mátà rárá, kò mátà. Ohun tó mátà ni wípé áráfì àkọ́kọ́ òun ni Feruzabadi máa rìfáà sí gẹ́gẹ́ bí fossil. Áráfì tó wá kẹ́yìn ìyẹn ló máa rìfáà sí gẹ́gẹ́ bí bab. So kábùkábà nígbà yẹn faslul kaf babul ba ló máa wá sí. Ìgbà tí o bá ti rí fọ́sùlù yẹn, wà á ṣẹ̀ṣẹ̀ wá máa wá àwọn áráfì tó wà láàrin. Wà á rí i pé báwo wà láàrin, káàfù wà láàrin. Wà wá wọ̀nyẹn lọ bó máa ṣe wà sí àpẹẹrẹ nìyẹn. So ohun tó matter is that fossil is about the first letter while babu is about the last letter. Ní èdè Lárúbáwá, verbs ní ọ̀pọ̀lọpọ̀ àwọn scholars kà kún base of all words forms, formation of words. Wọ́n ní verb ní ìpìlẹ̀ al-fi'lu. So which means that it is from the verb that other derivatives are formed. Verb ní aslul mushtaqat, origin of derivations, that is origin of derived forms. Eléyìí jẹ́ ibi tí a máa fi ọ̀rọ̀ wa gúnlẹ̀ sí. What I'm just telling you in essence is that this dictionary is a lexicon and it is very famous. Researchers cannot afford
not going back to this book. القاموس المحيط والقابوس الوسيط في اللغة tí Fairuuzabadi ṣe. Kọ́lọ́run dákun kó bá wa kẹ́ bàbá náà. Ìwé náà ti ń ṣàǹfààní, Ọlọ́run jẹ́ kí ó túbọ̀ ṣe àǹfààní fún wa nípa ìyípadà ọ̀rọ̀ Lárúbáwá láti ìdí kan sídì kejì. Allahumma allimna ma yanfa'una wanfa'na bima 'allamtana wa zidna ilma. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kọ́ èdè Lárúbáwá, ẹ gbìyànjú láti máa lo dictionary gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́ ń kọ́ èdè Gẹ̀ẹ́sì náà ni. Ẹ gbọ́dọ̀ lọ máa gbé dictionary yẹn wò. So al-Qamusul Muhit ó jẹ́ ìwé pàtàkì tí ìrẹ́ tó ń kọ́ èdè Lárúbáwá gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀. Ètò tí Fairuuzabadi tó jẹ́ author ẹ̀ fi kọ́ òun la ṣàlàyé ẹ̀ fún yín. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.